Ẹ kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì ayélujára ti YouTube. Ẹ káàbọ̀ sí ìkànnì ilé ìtàkùn ní His Image Media pẹ̀lú Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀. Ẹ ti mọ̀ pé iṣẹ́ ìwádìí ọ̀rìn kìnìún òun náà ni àwa máa ń gbé jáde lórí ìkànnì yìí ní gbogbo ìgbà fún yín láti wò léyìí tí a sì jọ kẹ́kọ̀ọ́ lórí rẹ̀. Lákòókò yìí iṣẹ́ ìwádìí ọ̀rìn kìnìún kan la mà tún gbé wá fún wa láti fi tara wa lólobó ni nípa ọ̀rọ̀ ẹ̀kún omi ni léyìí tó ń jà ràìnràìn ní tìbútòrò àgbáyé. Bẹ́ẹ̀ sì rí ọ̀rọ̀ yìí ibi tí ó dé kò sẹ́nìkan tó lè mọ̀. Ìbẹ̀rẹ̀ rẹ̀ là ń wò báyìí kí la mọ̀ tí ó jẹ́ òpin. Ìdí rèé tá a fẹ́ fi tara wa lólobó lórí ọ̀rọ̀ ẹ̀kún omi pé kí kálukú wa ká máa fura nítorí ìfura làgbà ògùn, ìfura sì lo ògùn àgbà. Pánsá ò fura pánsá jáná, ajá ò fura àjá jìn, ó ń létí ọ̀bá fura kọ́ mọ́ gbàgbé pé ó lè ní ó gbé lọ. Ẹ já mọ́ fura o, ọ̀rọ̀ ẹ̀kún omi ẹ máa wá wa ká lọ. Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀, ohun tí mo rí ni mo fẹ́ sọ o, mo sì fẹ́ pè wá sí àkíyèsí ni. Àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onímọ̀ níkùn onílàákàyè ọlọ́pọlọ pípé nílẹ̀ Oòduà wọ́n ti fọgbọ́n òun òye ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ àgbà kan tó sọ wípé ó ń bọ̀ àwọn ni wọ́n là dẹ́ẹ̀dẹ́ lóde òní gbogbo ara ńlá fi múra sílẹ̀ ká lè bá àmójútó. Kì í ṣe ohun tuntun mọ́ nínú ìròyìn ní tìbútòrò àgbáyé ní pàtàkì jùlọ nílẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí Áfíríkà. Ká wá padà sí ilé nílẹ̀ wa Nàìjíríà wípé ariwo ẹ̀kún omi lọ́tún ẹ̀kún omi lósì ní apá àríwá àti ní gúúsù, lẹ́kùn ìwọ̀ oòrùn, ní ẹkùn ìlà oòrùn àti ní àárín gbùngbùn ilẹ̀ yìí. Kálukú àwọn olùgbé ẹkùn tí mo dákọ yìí ni wọ́n fi ojú winá ẹ̀kún omi lọ́nà kan tàbómìí. Bó ti ṣe ń kan ara adé náà ó ti ń kan ara oko bọ̀ o. Ará òde náà ò sì gbẹ́yìn níbi tá a rò pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kò tí ì dé. Ó ti ń kan àwọn náà lọ́nà kan tàbọ́nà míì. Bí kò bá jẹ́ ẹ̀kún omi tààrà, a sì máa jẹ́ ohun tó bá súyọ látara àṣẹlẹ̀ ìjàmbá ẹ̀kún omi. Bẹ́ẹ̀ sì rèé késekése lohun tá à ń ti ń rí yìí o. Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí ọba adániwáyé ni wípé kí kàṣàkàṣà tí í ṣe bàbá késekése rẹ̀ kó má dé bá gbogbo wa lókù báyìí. Àní kankan ò sì sí mọ́ wípé láti pàṣẹ àrọ̀rọ̀dá òjò tó ń fìgbà gbogbo rọ̀ lẹ̀kún omi ti ń wáyé. Ẹgbọ́n náà ṣé àwa fẹ́ mọ̀ wípé ọba adániwáyé ṣe wá níbi ni? Rárá o, ọ̀rọ̀ kan tí ò rí bẹ́ẹ̀ ni. Ohun gbogbo tí ọba adániwáyé bá ṣe fún wa fún ìgbádùn tiwa ni. Ṣùgbọ́n ibo làìdá abẹ́ tí ń wá o? Ìbéèrè tó yẹ káwa fúnra wa ká máa dáhùn fúnra wa ni. Ká sì máa ní àròjinlẹ̀ tó pójú owó lé lórí. Àròjinlẹ̀ sì ní òun ní bàbá òye ọ̀rọ̀. Ohun kan tó dájú tàdá ni wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi lọ́tún lósì tá à ń fojú winá rẹ̀. Àfọwọ́fà ara wa náà ni àwọ̀ ẹ̀dá adarí oorun ńlọ dáadáa ikú ẹ̀dá tó dálẹ̀ o. Ṣùgbọ́n kó tó débi tó dé lóde òní yìí, onírúurú ọ̀rọ̀ kìlọ̀ àti ìtanijí pẹ̀lú ìlanilọ́yẹ̀ tí ń jáde láti pè wá sí àkíyèsí àwọn àṣesí àti ìhùwàsí wa nínú ọ̀rọ̀ ìgbésí ayé wa lójoojúmọ́. Ohun tó bá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àfọwọ́fà wa ni sóńtójú òkúrí nínú ọ̀sà lórí ọ̀rọ̀ ẹ̀kún omi. Àfọwọ́fà àti ẹ̀yìn wá wa òun náà ló mú wa o. Òfin ìṣẹ̀dá lakọ̀ tá a pamọ́ tó fi ń dohun tí à ń fojú wì náà ṣòro lé lórí lónìí. Bí a bá fi ọwọ́ wa síbi tó yẹ kó gbé ni kì bá tí sí ariwo tá à ń pa lónìí. Àwọn àgbábọ̀ wọn rẹ́ni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ó rí ohun tójú ẹnìkan kò rí rí náà ni. Àwọn àfọwọ́fà wa bíi ká dalẹ̀ sójúsàn omi, ká da pàǹtí sódò, ká kọ́lé tàbí ilé ìtajà díbi tí omi ń gbà ṣàn kọjá, bíi ká kọ́lé ká má lo ojúsàn fún omi láti ṣàn kọjá lọ. Igi gígé nínú igbó wa láì gbẹ̀mí ẹ̀ pààrọ̀. Ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò níbi àwọn nǹkan tó ń ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi. Ẹ̀bi ọba adániwáyé wá dà nínú rẹ̀. Ẹ jẹ́ káwa náà ò gbé yẹ̀ wò. Ó ti wá délẹ̀ báyìí o. Ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ti wá ń kan gbogbo wa kú. Bí ẹ̀yin bá ń rò wípé kò tí ì dọ́dọ̀ ẹ̀yin níbi tẹ́ ẹ wà, irọ́ lásán lẹ̀ ń pa tanra yín jẹ. Ó ti ń kàn yín láwọn agbọn kan tẹ́ ò tètè kọbi ara sí torí wípé ọ̀rọ̀ tó bá ti kan rógùn ó ti kàn gbákọ̀. Ohun tó bá kan baálé ilé ó ti kan ìyàwó òun ọmọ rẹ̀ lọ́ọ̀dẹ̀. Ọ̀rọ̀ tó kan róko ó ti ń kan ara lébọ̀ díẹ̀díẹ̀ báyìí. Mo kàn ní kí n ta wá lólobó ni o wípé ebi ọ̀pàpà ńlá òun èèyàn ti ń kàn gbọ̀ngbọ̀n. Ṣé ẹ ti wá rí wípé ó tọ́ka máa fura? Ṣàṣà ní àwọn ìpínlẹ̀ tó wà ní apá àríwá ilẹ̀ Nàìjíríà
tẹ́kùn omi kò tí ì fọwọ́ bà débi pé ó ti ń ṣe àkóbá fún iṣẹ́ àgbẹ̀. Làásìgbò àwọn darandaran Fúlàní tó ń dojú ìjà kọ àwọn àgbẹ̀ lẹ́gàn láti kọ́kọ́ ń gbọ́ tẹ́lẹ̀ kí tàwọn agbésùnmọ̀mí Boko Haram, ISWAP pẹ̀lú ti àwọn jàǹdùkú tó tún kún. Àṣé lẹ́bẹ̀ ìbàlà ń họ tẹ́lẹ̀ àti wàá họ láàrin ó ti jẹ kòtò mọ́ wa lọ́wọ́. Ebi dé, ìyàn ń bọ̀ bí ó ṣe ké ènìyàn ó náà ní ọ̀kan ẹranko màálùú. Ẹ̀yin ẹ̀ gbọ́ àsámọ̀ àwọn baba ńlá wa kan ni tó ní ewúrẹ́ wọlé àpọ́n tó ń jùrù féfé nígbà tọ́mọ èèyàn jẹ́ nǹkan kan kù kí lọ ọmọ ẹranko yóò rí jẹ nínú ilé ọmọ adarí oorun. Ìbéèrè ńlá. Ẹkún omi kò já kágbé ọ̀rọ̀ náà dẹ́gàn kí làwọn darandaran Fúlàní yóò rí fi ẹran màálùú wọn jẹ. Ẹkún omi ti borí igbó mọ́lẹ̀, ibo ni wọ́n fẹ́ dẹ ẹran wọn gbà láti lọ jẹ oko. Ẹ kíyèsí o. Ariwo lọ́tún ló sì ní àwọn ìpínlẹ̀ bíi Borno, Benue, Adamawa, Bauchi, Katsina, Niger, Kogi, Yobe, Zamfara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń pa lápá àríwá látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi léè tó gbalẹ̀ oko wọn kan ni. Bí a bá wá sí ẹkùn gúúsù ńkọ́ ní ìpínlẹ̀ Delta, Edo, Èkó, Bayelsa, Rivers, Cross River àti àwọn ìpínlẹ̀ tó wà létí omi, gbogbo wọn náà ni wọ́n ń fojú winá ẹ̀kún omi. Ilé ẹ̀kọ́ kò ṣe lọ fáwọn ògbó wẹrẹ àwọn akẹ́kọ̀ọ́ wa mọ́ láwọn ibi tí mo dárúkọ yìí. Ọ̀pọ̀ ọjà náà ni wọ́n ti gbé tìpa láwọn agbègbè yìí látàrí ẹ̀kún omi. Ká má wàá tó sọ bó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di kò nílé mọ́ tí wọ́n sì dẹni tó ń bá ara wọn níbùdó ogunléndé báyìí. Bẹ́ẹ̀ sì rèé, ilé onílé kò lè dàbí ilé ẹni. Ètò ọrọ̀ ajé wa ti ń fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi. Epo bẹtiró àti afẹ́fẹ́ gáàsì ti ń pín nínú rẹ̀. Ọ̀pọ̀ òpópónà tó yẹ kí wọ́n gbé ọkọ̀ tó ń gbé epo bẹtiró gbà lọ àti afẹ́fẹ́ gáàsì ló ti bàjẹ́ báyìí látàrí ẹ̀kún omi. Ọ̀pọ̀ ìgboro ọ̀pá tó ń gbé epo bẹtiró àti afẹ́fẹ́ gáàsì níjàmbá yìí ti kàn tí kò sì sí ọ̀nà láti débẹ̀ débi wípé àtúnṣe yóò débá. Ẹ jẹ́ ká máa gbáradì, ebi òun èèyàn ń bọ̀. Ká máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́ba adániwáyé kó bá wa dẹ́kun rẹ̀ ní gbogbo ọ̀nà. Ká sì máa rántí wípé bí ebi bá dé tán ọ̀pọ̀ ṣòro míì náà ni ó tẹ̀lé. Ṣé wọ́n ti ní ebi kì í wọnú kọ́rọ̀ mi ò wọ̀ o. Ẹni ebi ń pa sì rèé kò ní tẹ́tí gbọ́ ìwàásù òun wà sí ara. Ẹ jẹ́ á máa fura, ebi òun èèyàn ń bọ̀.